ẹ̀yin mélòó lẹ rántí màmá tẹ̀ ń wò yìí, ọ̀kan nínú àwọn olùkọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ńbẹ̀ yẹn ni o, tó kó gba àwọn ọmọléèwé yẹn tí wọ́n kó gbogbo wọn lọ. Ẹ wò ọkọ ẹ̀ lẹ́ ń rí tó ń lament yẹn, ọkọ ẹ̀ ló ń rí tó ń kanra yẹn, tó ń sọ wípé pé òun gangan ló yẹ kí wọ́n jí gbé. Ìyún arábìnrin tó pọnmọ sẹ́yìn yẹn ni o lọ́jọ́ sí tíṣà tẹ́ ń wò yẹn, tó pọnmọ sẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ń sọ wípé káwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó wá gbà wọ́n kalẹ̀, tó bẹ̀rẹ̀ sí ní sunkún pẹ̀lú ọmọ ìkókó lẹ́yìn. Òun àtọmọ ìkókó wọ́n jọ wà nínú igbó látijọ́ yìí, wọ́n jọ wà nínú igbó látijọ́ yìí. Ọ̀sẹ̀ kejìlá ń lò lọ báyìí táwọn àtìláàwí ti wà lákàtà àwọn afẹ̀míṣòfò. Ọkọ arábìnrin yẹn jáde pé kán yọ̀ǹda ìyàwó òun àtọmọ òun, kán wá máa mú òun lọ. Ẹ wo bí táwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá wa dé, ó ń sunkún ni wípé kí wọ́n yọ̀ǹda ìyàwó àtọmọ òun, ọmọ ìkókó, ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí, for goodness sake. Ọ̀pọ̀ àwọn tó jẹ́ security ìjọ tó bá wọn lọ, wọ́n lọ gbé sí wọn síbẹ̀. Mo fi hàn nílẹ̀, wọ́n wá gbé mi, wọ́n máa ìyàwó àtọmọ ìdílé, ìyàwó àtọmọ ìdílé kí wọ́n wá gbé mi. Kí wọ́n ti gbé ìyàwó àtọmọ mi ibẹ̀ náà ni mo wà, kí wọ́n wá gbé mi. Ó kọ́ mi lẹ́yìn lọ́wọ́lọ́wọ́ ni, kí wọ́n wá gbé mi, mo wà nígbà tí wọ́n ti pa tèmi jẹ́ náà, tí wọ́n ti pa yé mi jẹ́. Wọ́n ti wé sí lẹ́rù mi náà. Ó ní kí wọ́n yọ̀ǹda ọmọ yẹn pé kí wọ́n wá gbé òun, torí pé kí ni ara ẹ̀ ò gbà mọ́. Ẹ imagine kíyàn bímọ, ọmọ kókó, ọmọ tí wọ́n ṣe ń pọ̀n sẹ́yìn, ọmọ tí ò tí clock 1 year, ọmọ tí ò tí pọ́dún kan, táwọn afẹ̀míṣòfò sì jí ọmọ yẹn gbé wọnú igbó lọ, àtìyá àtọmọ, ọmọ tí ń mọyàn lọ́wọ́. Oúnjẹ àárọ̀ ò ní bá tọ̀sán, tọ̀sán ò ní bá talẹ́, nínú òjò, nínú òrùn, nínú igbó kìjikìji. Ẹ wo bí táwọn ìjọba orílẹ̀-èdè yìí tún bá wa dé. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí kọjá bá ti lérò. Ọjọ́ ń gorí ọjọ́, ọ̀sẹ̀ tí ń gorí ọ̀sẹ̀ báyìí. Àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò tí ì rí nǹkan kan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Wọ́n jáde náà sì nílérí tí wọ́n ń ṣe fún gbogbo wa látijọ́ yìí. Ẹ̀yin èèyàn, ìgbà wo la tó fẹ́ ṣe léè dà? Ìgbà wo la tó fẹ́ ṣe é dà? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà, àwọn náà ò tí ì gbégbèsè kankan lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Àwọn ọmọ yẹn ò tí ì jáde. Ibo lẹ̀ṣọ́ aláàbò wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ọ̀nà àdà táwọn ọmọ wa fi padà sílé ìwé, ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀, pátápátá ni wọ́n ti tì pa. Àwọn ọmọ ò lè lọ iléèwé mọ́ nígbà tọ́rọ̀ bá ti lè débi pé àwọn ọmọ ò lè lọ iléèwé mọ́. Kí ni ìrètí ọjọ́ ọ̀la fáwọn ọmọ wa? What is the hope of tomorrow? What is the hope? Ẹ wo bí táwọn ìjọba bá wa dé báyìí. Gbogbo nǹkan ti fọ́gbà yán gan. Gbogbo nǹkan ti dojúrú lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹyẹ ò ké bí ẹyẹ mọ́, bẹ́ẹ̀ lẹ́kù ò ké bí eku. Kódà ọmọ ènìyàn gan ò fọhùn bí ọmọ ènìyàn mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ń bọ̀, àwọn là ń dẹ́ẹ̀dẹ́, là ń pariwo látijọ́ yìí. Òun là ń pariwo látijọ́ yìí. Ó ti dé báyìí o, wọ́n ti délẹ̀ Yorùbá báyìí o. Sunday Igboho ni gbogbo àwọn èèyàn ń pariwo báyìí pé kó wá gbà wọ́n kalẹ̀. Ṣé kò sáwọn ẹ̀ṣọ́ aláàbò ni? Alámọ̀tẹ́kùn, aláwọn OPC, àwọn ọlọ́pàá ń bẹ, àwọn ọmọ ológun ń bẹ. Ṣágbára àwọn gbogbo àwọn eléyìí kò káwọn afẹ̀míṣòfò yẹn ni. What are we talking about? How long làwọn máa yíri lójú kan náà? Ṣé báwọn orílẹ̀-èdè tó wà lágbàáyé, ṣé gbogbo wọn ṣe ń ṣe lélẹ̀ ni? Ó yẹ káwọn ìjọba yìí wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí náà. Mélòó ni gbogbo àwọn afẹ̀míṣòfò yẹn tí wọ́n lè clear gbọ́n dànù? Wọ́n tún jí lára wọn lọ́jọ́ kìíní àná. Bọ̀dá Fẹ́mi tún sọ yìí pé àwọn ọmọ onínàkúnà ni wọ́n. Prodigal son. Pé a gbọ́dọ̀ fún wọn ní second option. Wọ́n rehabilitate wọn, wọ́n reintegrate wọn, wọ́n deradicalize wọn, wọ́n fẹ́ dá gbogbo wọn padà sínú ìlú. Wọ́n tiẹ̀ ti dá wọn padà gan báyìí. Ẹ wo bàbá yẹn ló ń wẹkún mu bòròbòrò yìí o. Ẹ jẹ́ n yí kíní sókè, kẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu bàbá yẹn náà, mò ń bọ̀.
Gbogbo àwọn tó jẹ́ security ìjọ tó bá wọn lọ, wọ́n jọ pèsè wọn síbẹ̀. Mo fira nílẹ̀ wọ́n wá gbé mi, wọ́n bá ìyàwó àtọmọ mi nílẹ̀. Ìyàwó àtọmọ mi nílẹ̀ kí wọ́n wá gbé mi. Ibi wọ́n ti gbé ìyàwó àtọmọ mi ibẹ̀ náà ni mo wà kí wọ́n wá gbé mi. Ọkùnrin lẹ́yìn lọ́wọ́lọ́wọ́ ni kí wọ́n wá gbé mi mo wà nígbà tí wọ́n ti bá tèmi jẹ́ náà tí wọ́n ti payé mi jẹ́. Wọ́n ti wéèsì lẹ́rù mi náà. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ̀yin yẹn wa ṣé ẹ̀ náà rí bí bàbá yẹn ṣe ń lament ṣé ra àwọn nǹkan tí bàbá yẹn go through àṣìyàn gbáà lórílẹ̀‐èdè yìí jẹ́ ẹni bà ló wọ̀n o lágbára ọlọ́ọ̀ba Èdùmàrè nǹkan burúkú kò ní bà yín kò ní bà ẹ̀mí náà tilétilé tẹbí tará gbogbo wa níbi tá pẹkadé tá gbòǹgbòdé mo ní nǹkan burúkú kò ní bà yín ẹ mà ní ṣe kò ń gẹ báńdíìtì ẹni bà ló mọ̀ o àwọn tí wọ́n mú yẹn ni wọ́n lè ròyìn ni wọ́n lè sọ kò wá kí n ṣe gbogbo àwọn táwọn pípò yẹn bá mú ni wọ́n yọrí bọ́ kò kí n ṣe gbogbo àwọn táwọn pípò yẹn bá rí mú ni wọ́n máa padà rìlíìsì kọ́lọ̀ ọba Èdùmàrè kó má jẹ́ ká bọ́ sọ́fìn àwọn afẹ̀míṣòfò ẹ bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tọ àdúrà mi ọ̀kan náà àwọn tíṣà yẹn ni wọ́n pàdánù nípa fọnáfọnṣu wọ́n fi ọ̀bẹ wọ́n sì fi dúnbú ẹ̀ wọ́n pàdánù on camera lórí kámẹ́rà ni wọ́n ń rìkọ́ọ̀dù máa yẹn wọ́n dẹ̀ post ẹ̀ sórí social media adẹ̀ láwọn ẹ̀ṣọ́ aláàbò aláwọn agbófinró lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń track èèyàn kẹ́nìkan má ti comment burúkú nípa government wọ́n á ti track ẹ̀ down wọ́n á ti mú rẹ̀ níbẹ̀ àwọn èèyàn ń pààyàn wọ́n ń post ẹ̀ sórí social media wọn ò lè track account to post ẹ̀ contract wọn down. kọ́rọ́ má ti ṣẹlẹ̀ tán báyìí before you know wọ́n á ní pé wọ́n ti rán àwọn ọlọ́pàá wọnú igbó lọ àwọn ọmọ ológun ti kán wọgbó àwọn ọmọ ológun ti lọ ságbègbè bẹ̀ wọ́n ti ń sìnkú ẹ̀ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ bí wọ́n ṣe ń sọ látijọ́ ẹ̀ nìyẹn. The question is when is it going to stop? ìgbà ọ̀la tó fẹ́ ṣe léèdà ẹ̀yin èèyàn wa ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri ìgbésẹ̀ wo làwọn ọmọ ológun wa ń gbé ìgbésẹ̀ wo làwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń gbé ìgbésẹ̀ wo làwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn àwọn àjọ NSCDC ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé lórí gbogbo insecurity tó gbàlù kàn yín kọ́lọ́n ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa àná ni wọ́n ṣe àyájọ́ àwọn ọmọ kéèké ni wọ́n celebrate Children Day lórílẹ̀-èdè Nàìjíríà and a lot of children are in the forest. They are in the camp of these so-called terrorists. For goodness sake. Ilé ní agbára o. Ó ní agbára. Kọ́lọ́n ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí gbogbo wa. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà. Odídẹrẹ́ ní gbére pàdé wọn lóde Ìwó fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé. Ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le. Ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí. Ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa. Ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ. Ìwọ ọkùnrin tára rẹ̀ ò le. Ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde. Ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé. Ìwọ ọkùnrin tó ń retí ọmọ. Ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.